ẹ̀yin fáǹsì mi ṣé ẹ rí ọ̀rọ̀ tí mọ́mí Juliana sọ yìí ọ̀rọ̀ tó lágbára gan ni o mo máa fún yín fujis ó yẹ gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ gbọ́ díẹ̀ bẹ́ẹ̀. mo kí ẹ̀yin olólùfẹ́ mi tó ń gbọ́ mi àkúdé dàsìkò yá dára fún wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó máa pa àǹtí Bọ́sẹ̀ GMK náà lẹ́rìn Ọlọ́run lè jẹ́ ká ti rán àwọn méjèèjì lọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ní was it not ending of September last year or early October last year fídíò yẹn ni mo post tán tí mi ò fi rí second part post tí wọ́n fi disable account mi nígbà yẹn irú ẹ̀ ni wọ́n á gbé wá fún mi yìí ìgbà tán wá gbédé mo ní màá bá yín ṣe mo ní ṣùgbọ́n èmi àtàtí Bọ́sẹ̀ àti kọ́gbọ́n adẹ̀ ti gbé sórí péjì wa pẹ́ni tó bá fẹ́ ká bá ń ṣe irúṣẹ́ yẹn ó máa sign consent form lọ́ọ̀yà mi máa sign ó máa lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mi láti sign consent form á dẹ̀ sanwó kí n tó bá gbérò ẹ̀ síta torí Ọlọ́run ò yẹn wẹ́ pé ó ṣe nígbà ni wọ́n á ti káwa méjèèjì jàǹtòrò bóyá àwọn àti tiwọn mọ́bí kan tẹ̀ bá tún mọ́ ọ pé fans wa ni o fans wa ni Ọlọ́run jò rí bẹ́ẹ̀ ọdún tó tẹ̀ ẹnìkan ní kọ́wọ́ mi bọ̀ kó tó yẹ. I did something that is very very significant then ó tún mọ time birthday mi so ló jẹ́ kí n rántí àkókò yẹn it was August not September nǹkan tó ṣẹlẹ̀ ni pé woman yẹn ó send video sí mọ́mí Juliana ṣé rí ẹ̀yin tẹ́ ẹ máa ń defend kéèsì tẹ́ ẹ máa ń pa ẹ̀ especially àwọn obìnrin torí ẹ̀ bẹ́ẹ̀ yẹn sunkún n ò tiẹ̀ ní dáhùn torí tẹ́ bá jẹ́ kí obìnrin kókó bọ́wọ́bọ́wọ́ bọ̀ yín lọ́wọ́ kirikiri náà máa rán yín lọ o níbi tá a ti ń ránṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń defend àwọn ìyá lè sọnù kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ ẹ gbé àpótí woman yẹn ṣe fídíò ẹ̀yin tẹ́ bá máa ń follow mi dáadáa ẹ máa rántí ọ̀rọ̀ yẹn ọlá pé àpadà gbọ́rọ̀ yẹn wá sí online mọ́ a ṣe ní offline ni ó ṣe fídíò nínú fídíò yẹn a rí ẹrù tí wọ́n fi mọ́tò pick-up kó wá a rí bàbá ara wọn ọlọ́pàá woman yẹn wá ń bínú wá ń lament nínú fídíò yẹn pé ó fẹ́ kó ẹrù òun jáde ó fẹ́ kó ẹrù ìyàwó wọlé ó ní sinmi kìnnìkan ó ṣáà ń ṣépè fún máa yẹn nínú fídíò yẹn wọn ò fóun níwèé kóòtù ẹ̀kàn déédéé ẹnìkan wá mọ kẹrù òun jáde kẹlẹ kẹrù ìyàwó wọlé òun ò ní gbà àwa náà bá wò pé irú rádaràda wo nu èmi gẹ́gẹ́ bí ẹnìkan lèmi náà ránṣan àní gbà bó lẹ́ ṣe kẹ́rù ìyàwó wá ìyàwó olóòórùn ìyàwó elékìísà ìyàwó tí òrílé gbé tó ṣe pé lébi tí ìyálé ń gbé náà fẹ́ wá gbé sí àní gbà èmi ṣe pre-recorded kódà mo tún ṣe live stream gbogbo Friday chat mi orí fídíò òun ni mo ti ṣe nígbà náà asa àránṣọ pé ànígbà gbogbo fáǹsì wa náà asa ń ṣe pé kọ́lọ̀ mọ́ dárí jíyàn ṣèyàn sá ń ṣe pé fún bàbá òun so aṣáṣe ṣó yẹn àránṣan aláànígbà sáà ń dìfẹ́ lójú ara wa à ń dìfẹ́ ń dìyà lẹ́nu báhùn èmi bá sùn kí n jí bí mo ṣe rìsífù kọ́ọ̀lù kan nu ni wọ́n bá ẹ sì mọ̀ pé mi ègbé kọ́ lẹ́ni ìbáṣà send voice note pé fídíò yẹn ẹ lọ gbé wálẹ̀ narrative yẹn ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ igbá kan àwo kan nìyẹn bá ń halẹ̀ èmi bá wò pé ẹni tí bá ń halẹ̀ mọ́rù mi báyìí ní ìsìn túùgé fún ọ ni torí tó o bá lórí ọ èmi gan-an ń wò bí gbogbo ara àwòkè bá ná tààrà Jésù ní bá mi ṣàánú ìrìn àjò ayé mi so èèyàn ò lè halẹ̀ mẹ́mi ta ló gbé fídíò yẹn online kíní kan lẹ́ni yẹn fi ń ṣeré yẹn o kàn lọ gbé wálẹ̀ o gbọ́n sì bú mi pé èébú lèmi fi ń sọ láǹtẹ̀ mi bẹ́ẹ̀ mi ò ṣe dán lónìí ń gbò tún tó bẹ́ẹ̀ bí 1 hour nọ́mbà kan tún DM mi ní WhatsApp yẹn wá jẹ́ +447 nọ́mbà UK bóyá Naija náà dẹ̀ wà tán róòmù wọn máa ń róòmù nọ́mbà tó máa show international code bẹ̀ tó jẹ́ pé Naija ń bí ni ẹni yẹn wà ẹni yẹn náà send voice note sí mi pé fídíò ta post yẹn pé fídíò yẹn pé narrative yẹn ó wrong pé narrative tẹ́ni yẹn push ó wrong pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ rárá meanwhile èmi tiẹ̀ sì ń fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ yẹn gbà yẹn pé irọ́ ni ànígbà àwọn ọkùnrin tó jẹ́ ìpè ní wọ́n lọ gbéyàwó wọn ò ní lọ rí lẹ́gbẹ̀ẹ́ sí ìyàwó tí ò rí jẹ tí ò rí mu ẹ bá fẹ́ ṣe ìyàwó kékeré òun náà gbúdọ̀ lówó lọ́wọ́ kìnnìkan. so ìgbà tí ó wá di later ẹnìkan wá pé ó lóun ní journalist ó sàn sọ̀rọ̀ bíi táòtù mo ní you wey you say you be journalist even people wey be illiterate good morning is not in your own dictionary you are talking as if you are the one paying my bills if you be journalist who come be illiterate and illiterate tí ó lọ sùkúlù or journalist or lè kọ́ tí ò sí nínú dictionary tiẹ̀ pé kó o tiẹ̀ sọ good morning kó o tó rojọ́ tó o bá fẹ́ rò ṣé mi mọ wánú yàrá rẹ wá rìkọ́dù fídíò àbí nǹkan tí mo rí on the street of social media
gbogbo wọn sàn threatening wa pé ká gbé fídíò yẹn wálẹ̀ bóyá meanwhile ìgbà yẹn ni mọ́mí Juliana lost page wọn àkọ́kọ́ tó ti lover 100,000 people yẹn time yẹn ni page yẹn wà disable so second page wọn wọ́n ṣe ṣí so fídíò yẹn ò viral lórí page mọ́mí Juliana sí bó ṣe viral lórí page tèmi nígbà yẹn so that was the reason why the people were pushing the call to me now èmi bẹ́ẹ̀ mi sì ṣe wà nobody can threaten me to put down any video as long as wẹ́mi kọ́ ọmọ wa nù yàrá yín wá record video torí èmi sì believe pé orí right làwa ṣì wà ni mo ṣe ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń defend àwọn obìnrin tí ó mọ sunkún tẹ́ ẹ mọ rò pé bóyá wọ́n ti yàn jẹ Ọlọ́run má jẹ́ kí obìnrin ẹkún obìnrin ẹjọ́ obìnrin Ọlọ́run má jẹ́ kó rán ẹlòmíì lẹ́wọ̀n so bóyá tí wọ́n á jọ lọ sọ̀rọ̀ yẹn láàrin ara wọn somebody has now called me back giving me the full narrative pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ pé fídíò yẹn kì í ṣe ẹrù ìyàwó náà kó wá pé ẹrù yẹn ẹrù àwọn tán ra lé ni pé bàbá ti ta lé ọ̀rọ̀ pé bàbá fẹ́yàwó ẹnìyẹn wá ní òun ni lọ́ọ̀yà wọn to the extent wípé ẹni tó jẹ́ family member àyálé tá à ń defend ó wà níbi táwọn wá yìí pẹ̀lú mi pé ọ̀rọ̀ yẹn dẹ̀ ti le gan tó jẹ́ pé lọ́ọ̀yà bàbá ló wá ń pè pé ojú client òun tó wà nínú fídíò yẹn òun ò nífẹ̀ẹ́ sí pẹ̀lú gbogbo àwọn narrative tí ìyálé yẹn push nínú fídíò yẹn ẹni yẹn wá sọ fún mi pé òótọ́ ni bàbá fẹ́yàwó but bàbá ti fẹ́yàwó for the past 7 years pé kéèsì wọn ti wà ní kóòtù not today pé the ẹrù tán kó wá kì í ṣẹrù ìyàwó ẹrù àwọn tán ra lé pé àwọn tán ti ra lé àwọn yẹn ò ráyè kó lọ nú ilé yẹn torí ìyáálé ṣagídí kòkó kúrò ń bẹ̀ pé wọ́n ti fẹ́ra wọn mọ́ ti pẹ́ pé kéèsì yẹn ìsọ pé wọ́n mọ̀ ń fi ìyàwó mi kéèsì wọ́n mọ̀ ń fi ìyẹn push narrative ṣe mọ̀ pé obìnrin tọ́kọ bá ti fẹ́yàwó gbogbo òṣòro tóun àtọkọ ti ní kọ́kọ́ tó fẹ́yàwó yóò dá lérí ìyàwó tó yẹ pé kọ́kọ́ tó pàdé ẹ̀ gan lòun àti ìyáálé ti ní problem so gbogbo problem tó ti ní kó tó di pọ́kọ́ fẹ́yàwó mi gbogbo problem yẹn wá níyàwó yẹn ló fà á ni pé the case is not even case of ìyàwó tuntun rárá pé ìyàwó 7 years ago tó ti bímọ ni tó ti mọ méjì ni pé it's not a case of ìyàwó pé the case is between àwọn tán ra lé lọ́wọ́ bàbá àti bàbá they have ra lé they have sanwó lé bẹ́ẹ̀ wọ́n ráyè kó wọlé because ìyáálé ò kó jáde àwọn yẹn náà wá ń victimize bàbá àwọn náà wá lọ gba court order láti evacuate ẹni tí ń gbénu lé yẹn pé èyí tó dẹ̀ ń sọ nínú fídíò yẹn pé wọn ò fóun níwèé court pé irọ́ ló ń pa pé several times náà ti serve ẹ̀ níwèé kókó kúrò pé kò kó kúrò nínú ilé yẹn pé ẹrù yẹn ń ṣẹrù ìyàwó the case is not a case of pé àfẹ́yàwó pé is far from it pé is far from it pé ọ̀rọ̀ yẹn ti wá dìjà at the family level débi pé bàbá ò láìkí bọ́n ṣe gbé wọn sí afẹ́fẹ́ unfortunately ìyáálé tó sunkún wá bá mọ́mí Juliana kan bọ̀ ń gbé fídíò òun sọ online ìyáálé yẹn ti deny pé òun kọ́ lòun send fídíò sí wọn débi pé ó ti sọ mọ́mí Juliana sí problem bẹ́ẹ̀ yẹn because ó ti deny pé òun kọ́ lòun ṣe fídíò pé òun ò mẹ́ni tó fídíò òun ẹni yẹn ṣáà fún mi ní full narrative ọ̀rọ̀ yẹn pé nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ pé kì í ṣe pé àwọn mọ̀mọ́ alẹ̀ àbí threatening wa pé kìíní pé kéèsì tá ń pé narrative yẹn is not pé is very far from it pé bàbá yẹn àti ìyá wọn ti jọ sípò over 7 years pé bàbá sì ti fẹ́yàwó pé ẹrù ìyàwó kan náà kó wá pé kájọ ká gbé fídíò yẹn wálẹ̀ ṣẹ̀dẹ̀ mọ́ pé platform tiwa àwọn èèyàn bá ti rí wọn share ẹ̀ so èrò ti pọ̀ tó ti wò ó mo wá lọ mi pull down video yẹn mo hide ẹ mo gbé so only me pé only me can see it mo gbé sí mo wá pé mọ́mí Juliana pé mọ́mí ẹnu mi ni mọ́mí ti gbọ́ pé ẹrù yẹn kì í ṣẹrù ìyàwó pẹ̀rù àwọn tán ra lé ni mo ní and again ẹni tó bá mi sọ̀rọ̀ ń sọ fún mi wípé kéèsì yẹn ó ti wà ní kóòtù ti pẹ́ over 7 years wípé ẹ̀yin lẹ lọ rìkọ́ọ̀dù wọn mọ́mí Juliana bá ní àwọn làwọn rìkọ́ọ̀dù kíni wípé ẹni yẹn ló rìkọ́ọ̀dù tó gbé fídíò fáwọn káwọn bò ń jù sáfẹ́fẹ́ mo ló ti deny yín o mo ní kọ́dà èèyàn tí mo bá sọ̀rọ̀ ń sìn ẹni tó jẹ́ wípé fámìlì ìyáálé gangan ó wà níbẹ̀ ẹni tó jábúrò woman tá ń defend is there tó jẹ́ family member wọn tí gbogbo wọn dẹ̀ ń support pé àwọn ò fẹ́ kí fídíò yẹn fly mọ́ and the woman has denied pé òun kọ́ ló ń send fídíò sí yín the same woman tá ń defend ó ti sọ pé àwọn olórí kinní kan àwọn olórí igbá àwọn olórí àwo àwọn blogger àwọn content creator tí wọn ò rí ṣẹ́ṣe tó jẹ́ wípé ní iṣẹ́ oníṣẹ́ náà ń post kinní kan ó ti deny pé òun ò mọ bí fídíò yẹn ṣe dán online o
ẹ tètè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe àtúnṣe. Wọ́n bá láwọn ó pè mí padà, mọ́mí Juliana wá pe woman yẹn, wọ́n sọ̀rọ̀ for like 10 minutes, wọ́n record conversation yẹn, wọ́n send ẹ̀ sí mi. Inú conversation yẹn ni mo ti wá mọ̀ pé torí ńgbà tí lọ́yà yẹn ti bẹ́ mi sọ̀rọ̀, èmi ti assume pé bóyá mọ́mí kọ́ ni, pé bóyá mọ́mí ló record ẹ̀ nítòótọ́, pé bóyá òun kọ́ ló send ẹ̀, torí woman yẹn deny kanlẹ̀ ni ó lóun kọ́. Ó ti deny mọ́mí pátá completely, ó ti deny mọ́mí Juliana pé òun kọ́ lóun send iṣẹ́ sí wọn. So wọ́n wá pè padà pé ẹ gbọ́, wọ́n ní ẹlẹ́yin kọ́lẹ̀ ní kí n bá yín post iṣẹ́, wọ́n ní bàbá ti talé, ló bá ní ilé tó talé ní 8 million, èló gan-an ń talẹ̀, ilẹ̀ gan ládùúgbò yẹn over 5 million ni, ó wá lọ tó dídí lé 8 million. Mọ́mì ní ọ̀rọ̀ iye tó talé kọ́ ni mò ń béèrè lọ́wọ́ yín. Wọ́n nílé yẹn wọ́n ti tà á, pé kì í ṣẹrù ìyàwó náà kó wá pẹ́rù àwọn tán ra lé ni, ṣé lóòótọ́ ni kò rí bẹ́ẹ̀ kíní kan. Woman yẹn wá ń wá wá wí. Ibẹ̀ ni mo ti wá mọ̀ pé the woman deceived us. She intentionally deceived us, all because pé ó ń wá public empathy. Àwa náà wá ránṣẹ́, àwa gbọ́rọ̀ ọlọ́rọ̀ kárí. Àwa ẹ sì mọ̀ pé mi báyìí kéèsì tẹ́mi bá ra lọ́wọ́ lé báyìí, ń mọ̀ ránṣẹ́ ni. Ẹ sì mọ̀ ojoojúmọ́ là ń gbọ́n sí i. Ẹnu mi ni mọ́mí Juliana ti wá gbọ́ pé so gbogbo fídíò yẹn irọ́ funfun báláú ni, ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀, ọ̀tọ̀ ni narrative tí woman yẹn push out. Àwa náà ránṣan, gbogbo ẹ̀yin tẹ́ ń defend àwọn ìyálé ìsọnù, ẹ rí i pé gbogbo àwọn ìyálé táwọn èèyàn kan gbé pọ̀n wọ́n ti ń gbé wọn lẹ̀ nísìn. Tí obìnrin bá tàn yín, á tàn yín wọgbó. Igbó báyìí ló máa tàn yín lọ tẹ́ bá listen sí, especially àwọn ìyálé ẹlẹ́kùn egbére, àwọn ìyálé tó jẹ́ yí pé àwọn ganan frustrate ọkọ, life saver níyàwó kékeré mi jẹ́ lọ́dọ̀ ọkọ, tọkọ ọkùnrin mi ò bá fẹ́ yàwó kejì wọ́n ti gbé sí i. Mò ń gbọ̀n báyìí ni nígbà tí mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n wá sọ pé ó ti wá da kéèsì yẹn lé mọ́mí Juliana lórí pé òun ò mẹ́ni tó rìkọ́ọ̀dù ẹ̀. Ibi tí mọ́mí Juliana tún wá nífẹ̀ẹ́ rẹ̀ dé, despite pé ó purọ́ mọ́ wọn, àwọn náà tún wá ń sọ àwọn àlàyé ọ̀rọ̀ tí ó lọ gbé kalẹ̀ ní family house fún. Pé ṣùgbọ́n ètò ń sọ wípé ẹ̀yin kọ́ lẹ send fídíò sí mi yẹn. Anything tó bá ti dá fẹ́fẹ́, anybody can pick it and talk about it, especially tó bá bá niche èèyàn mu. Pé so àwọn tán ti pick ẹ̀ tán ti repost yẹn, ó ní bẹ́ẹ̀ ṣe máa lágbèkalẹ̀ ọ̀rọ̀ láti sọ fún wọn pé kán lọ pull down video. Kò ń ṣe pé lọ́ọ̀yà yín máa threaten mọ́ èèyàn wípé kinní kan ta ló post ẹ̀, ẹ̀yin náà wá ń deny mi pé ẹ̀yin kọ́ lẹ send video sí mi. Ni mo ṣe sọ pé gbogbo àwọn ìyàwó àwọn obìnrin tí wọ́n ń rojọ́ iná tí wọ́n ń sunkún egbére tẹ́ ń gbé pọ̀n, wọ́n máa ran yín ní ẹ̀wọ̀n. Ẹni ìyálé tó bá ti ń sunkún asunkún rojọ́ ilé náà ń tú, ẹ má dá wọn lóhùn, irọ́ náà ń pa. Irọ́ náà ń pa. Go and find out what is happening. Narrative tó ń push out yẹn is a fake one. Is a fake narrative. Orí burúkú tó ti ń ṣe pẹ̀lú ọkọ kọ́kọ́ tó jáde lọ fẹ́yàwó lé wọn ò ní sọ yẹn mọ́. Ọ̀rọ̀ yẹn yìí ju bí mọ́mí Juliana kan ṣe sọ lérè fẹ́ yẹn lọ o. Honestly. Àṣẹ́lé wọn ti talé, àṣẹ́rù ò kí ń ṣẹrù ìyàwó tuntun. Àṣẹ ọ̀rọ̀ ìyàwó gan no be today. Bàbá ti mú vọ̀n tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ àfẹ́yàwó. Lóde ń rojọ́ lórí fídíò ló ń sunkún, gbogbo wa náà ránṣan à ń defend ìyálé nù lójú ara wa. Our association of ìyálé defenders. Wọ́n bá wọ́ bóyá yín fáǹsì mi ọba ti wá rù wá lọ because the lawyer of the man was so bent and serious about his decision. Sísì tí a ti deny tọ́rọ̀ ń ṣì ń wojú rere ọkọ despite wípé ọkọ ti most wọn tán máa ń ṣe bí ipá wọn ò nídìí ọkọ mọ́, irọ́ náà ń pa. Ẹ má defend obìnrin kankan. Ẹni ọkọ ẹ bá ṣẹ̀ kó lọ family house ọkọ kan lọ sọ fáwọn, ṣé gbogbo àwọn ará family house ṣé wọ́n travel out àbí kò sí èèyàn family house ọkọ mọ́. Ẹ má listen sẹ́kún ìyálé kankan, irọ́ náà máa pa. Wọ́n wọ́ máa gbé wọn pọ̀n lọ, ìjọ tán bá máa kó bẹ́ẹ̀ ò ní sí ń bẹ̀ mọ́. Ó máa deny yẹn ni alóǹkọ́ ló ń send video sí ẹ. Alóǹkọ́ ń tó máa sọ nìyẹn because ń tó sọ nìyẹn ó ti ní òǹkọ́ ló ń send videos mọ́mí Juliana ń gbà yẹn. Gbogbo àwa tá ń ránṣan. Màdámù yìí tí ó ń defend ẹni yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ti padà lẹ́yìn ẹ̀ nísìn. Ó máa padà náà nígbà tán bá ti rí pé irọ́ ni wọ́n pa. Then gone are the days nígbà tẹ́ create fake mentality sọpọlọ wa láti máa ráwọn ìyàwó kékeré bí aláìda. Ṣó ti yé yín? Gone are those days. Kò sí gbogbo yẹn mọ́ ń sìn, ojú ti là ń sìn. Ẹni tó bá sanwó orí ẹ̀ ni ò kì í ṣe ìyàwó. Àwọn ìyàwó àwọn tó máa ń jẹ́ victim nínú polygyny gan àwọn ìyàwó kékeré ni. Torí burúkú òfò tí ìyálé ti ṣe pẹ̀lú ọkọ kọ́tì ẹ̀ tó fẹ́yàwó, wọ́n á dá lẹ́yàwó kékeré lórí. Innocent ìyàwó kékeré tí ò mọ nǹkan kan, ó ní wọ́n mọ̀ dá gbogbo nǹkan lé lórí.
ẹ̀tọ́ tó ò lè claim lọ́dọ̀ ọkọ nígbà tó fọ́kọ ìgbà tọ́kọ fẹ́yàwó lé ẹwà wá máa claim ẹ̀tọ́ tó ò rí gbà ìwọ náà mọ̀ pé tó bá béèrè owó lọ́wọ́ ọkọ kò ń ṣe gbogbo ìgbà ló máa ń fún ẹ ṣùgbọ́n nísìnyí tíyàwó ti dé o gbúdọ̀ bó bá béèrè mílíọ̀nsì ó gbúdọ̀ fún ẹ torí tí ò bá fún ẹ wà níyàwó ni òjò fún ẹ àìmọye ẹ̀tọ́ tẹ̀ rí gbà lọ́wọ́ ọkọ tó yẹ pé gbà tíyàwó délẹ̀ tó ń rí gbà bẹ́ẹ̀ torí pé society ti bìlífù pé àwọn ìyàwó kékeré aláìdá àìmọye àwọn ìyàwó kékeré tá a ti dẹ́yẹ sí nígbà kékeré wa tá a rí wọn nírí aláìdá tá a rí wọn rí èèyàn bú tó ṣe wípé irọ́ dẹ̀ ni wọ́n ń ṣèyàn bú. so bó ṣe jẹ́ nìyẹn o àwọn méjèèjì báyìí kódà the lawyer really mean business with us tọrọ la gbé client ó ń sọ online ìyá tó dẹ̀ post ẹ̀ tó send ẹ̀ sí mọ́mí Juliana ó ti deny pé nǹkan ló ń send ẹ̀ sí wọn torí ẹ̀ ni mo sọ pé any content creator tẹ́ni ìyáálé kan bá ti sunkún wá bá ẹ pé wọ́n fẹ́ yàwó lé òun kó bóun drag ọkọ òun fún un ní ìwé sọ fún un kó sign consent form kó san owó ṣùgbọ́n lọ́wọ́ dédé ní ẹjẹ́ ń gbìjà rẹ̀ ẹjẹ́ ń ṣe kinní kan ló gbé sí online lọ́nfẹ̀ fún gbòòlà ẹ̀wọ̀n ló máa wò ó bọ́wọ́bọ́wọ́ ló máa kọ́ bọ̀ ẹ̀ lọ́wọ́ á ní kì í sóhun á níwọ̀ ló wá rìkọ́ọ̀dù fídíò nínú yàrá òun n tó máa sọ nìyẹn